ọlọ́run àwọn tó bọ̀ ìlú tó bá ilẹ̀ máa ṣe o. olórí tó bá ilẹ̀ ọkàn jẹ́ akẹ́dùnú fún yín. ìdùnnú ọ̀rọ̀ yín máa já sí o. ibi ìlú pa wọn. ibi ìlú pa wọn. àní dààmú ọdún yóò ṣẹ̀ wá fowó ní ọ̀sẹ̀ wá fọmọ o àríbá ti ṣe àrò náà gbé ga o àní sí ni ẹ̀gẹ́dì wọlé òní kẹ́gùn sí wa o orí ayò orí ìdùnnú ní ọmọ bá wa gbé o ọ̀dọ́mọdé sí àwọn olè òní yìí gbé wá síṣẹ́ ní wọ́n dáṣe yọrí o iléeṣẹ́ yìí ò ní iléeṣẹ́ Alesh Star TV ẹ máa ní ṣe o ẹ̀yà ṣe máa ti. alánà ní tọ́jú ìgbà ìrìn ọ̀la. onínúure ni alájà ìṣòro wọ́n ṣe fọ́ nílé ṣe fàlejò kárí ayé wọ́n fi sọ pé kọ́lá ẹ̀ má relẹ̀ láéláé aládùúró ti àgbáyé ní Àbẹ̀kẹ́ màmí ọlá táwọn wà mí sùúrù. mi ò ní ẹni gbàgbọ́ bó ṣẹ́kù. CEO Alesh TV oníjábọ̀ kó wọlá iye ọmọ ádámọ̀ tó jẹ́ pé wọ́n ti tara rẹ̀ gbégbá owó tó ń dúpẹ́ empowerment lọ́kàn jọ̀kan ṣe rí pé alábẹ̀kẹ́ tó sí àdúrà aráyé kókórè wálé l'Amẹ́ríkà tó.